aṣojúṣòfin ìyẹn reps àti láti yan olórí orílẹ̀-èdè tó máa ran mẹ̀kúnnù lọ́wọ́, tó máa gbé ìlọsíwájú Nàìjíríà délẹ̀ rere. Kò síjà o ní gúúsù wa ń bí, ní local government wa ń bí, Yewa South, kò síjà, kò sí kọ́fì, kò sí kankan. Ó tutù mínímíní. Ó fi dá wa lójú wípé Ọlọ́run á yan olórí orílẹ̀-èdè rere fún wa àti àwọn aṣojú tó máa bá ṣiṣẹ́. Ọlọ́run á yan fún wa. Ẹ̀yin èèyàn mi lọ́kùnrin lóbìnrin tẹ́ ẹ ti gbé láti ọmọ ọdún 18 years and above, ẹ jáde síta lọ́pọ̀ yanturu kí ẹ wá dìbò yín fún olólùfẹ́, àyànfẹ́, ẹni tí ó láàánú, tó lè ràn wá lọ́wọ́, gbé wa dé ilẹ̀ ògo. Ẹ dìde, ẹ jáde. Kò síjà o, kò síjà, kò sọ́tẹ̀ o. Ẹ dìde, ẹ jáde. Tẹ́ ẹ bá jókòó sílé kò lè ràn wá lọ́wọ́. Ìbò tí yín gan ó ṣe pàtàkì. Àfikún ni. Tí ẹ bá dì í, àfikún ni. Ẹ ṣé gan, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ono.Adebayo Salami, aka Las, Chairman Yewa South Local Government. Ẹ ṣé.